Audio Jungle. Ẹ káàsán àsìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ìtúnu àwẹ̀ títò ní jákèjádò àgbáńláyé pátápátá. Ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ń dé sétí ìpínlẹ̀ àti sójú ìròyìn lórí ìkànnì BGI TV. Olúṣọlá Oyènẹ́kan ló ní ìròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó ti nú ìròyìn náà jáde. Ẹni tó jẹ́ alákòóso fọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà ló ti fèsì fún Àtíkù Abubakar lórí ojú òpópónà tìlú Èkó sí ìlú Ìbàdàn èyí tí Àtíkù Abubakar tó bẹnu àtẹ́lù. Àwọn àgbààgbà lápá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ní àwọn ti kábàámọ̀ dídìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé wọ́n sì ní ìpinnu lọ́dún 2027. Ẹni tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Edo Philip Shuaibu èyí tí wọ́n yọ kúrò nípò ló ti kọ̀wé sí ẹni tó jẹ́ adájọ́ àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti àwọn ẹgbẹ́ òṣèlú APC lórí bí wọ́n sì yọ kúrò nípò. Àwọn mọ̀lẹ́bí Olúbàdàn tó jẹ́ kó wà lórí àléfà báyìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbójú àgàn sí Ọ̀tún Balógun ìlú Ìbàdàn bó ṣe sọ wípé Olúbàdàn kò tí ì yẹ lẹ́ni àáfi sórí ipò. Ọmọ ọdún mẹ́sàn-án kan eléyìí tó sọnù ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rí ní ìpínlẹ̀ Ògùn. Wàyí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀gbẹ́ni David Umahi tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́jọ́ Ìṣẹ́gun àná yìí ló ti wáyè fúnra rẹ̀ láti fèsì fún ọ̀rọ̀ tó ní ṣe ti ìgbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Àtíkù Abubakar tó sọ níbi tó ti ń bẹnu àtẹ́lu ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà lórí ìṣàkóso rẹ̀ àti ìwé èyí tí wọ́n fẹ́ ná lójú òpópónà ìlú Èkó sí ìlú Calabar wípé owó èyí tí wọ́n fẹ́ náà ni yóò jẹ́ owó tí wọ́n yóò ná dànù. Àtíkù tó jẹ́ adíje dupò sí ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP ní ọdún 2023 ló ti ń bẹnu àtẹ́lu lórí ojú ọ̀nà oní kìlómítà 107 èyí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ ṣe. Bẹ́ẹ̀ náà ló sọ wípé ìjọba àpapọ̀ náà gbé iṣẹ́ náà lé iléeṣẹ́ Gilbert Chaloni Itech lọ́wọ́ láìsí wípé àwọn èèyàn bá dùnmọ́ lọ́wọ́. Ẹ̀wẹ̀ Umahi nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó ń fèsì sí ọ̀rọ̀ tí Àtíkù Abubakar tó sọ nígbà tó ń ṣiṣọ́ lójú àwọn iṣẹ́ àkànṣe kan níbi tó ti lọ ṣàbẹ̀wò sí ní ìlú Port Harcourt àti Enugu. Ibẹ̀ ló ti ní òye igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí náà tóun yóò sì láàyè lórí gbogbo àwọn kan tí àwọn fẹ́ ṣe. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú àtẹ̀jáde wípé kí Àtíkù Abubakar tí ó bá fẹ́ kojú sí ẹnìkan lórí àwọn iṣẹ́ ojú ọ̀nà kó fi ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu sílẹ̀ kó sì gbájúmọ̀ òun gẹ́gẹ́ bí alákòóso tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ ojú ọ̀nà náà. Àwọn ẹgbẹ́ àgbààgbà lápá àríwá lórílẹ̀‐èdè wa Nàìjíríà Northern Elders Forum NEF ti ní ẹ̀kún ti tọ̀dọ̀ ti àwọn òun làwọn ti kábàámọ̀ wípé àwọn ṣe agbátẹrù ìdìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ògbò èyí tó wáyé ní ọdún 2023 tí ṣọdún tó kọjá. Ẹni tó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ ọ̀hún náà Abdulaziz Suleiman ló jẹ́ kílẹ̀ kó di mímọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn lọ́jọ́ Ìṣẹ́gun àná. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ wípé àwọn ti palẹ̀mọ́ sílẹ̀ fún ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé lọ́dún 2027 táwọn yóò sì rí wípé àwọn ní ẹni tí yóò máa ṣojú apá títọ̀dọ̀ wọn táwọn yóò sì máa tẹ̀lé. Ó ní àṣìṣe ńlá gbà ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà ló ṣe bí wọ́n ṣe dìbò fún Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2023. Igbákejì gómìnà ìpínlẹ̀ Edo èyí tí wọ́n yọ kúrò nípò Philip Shuaibu ló ti kọ̀wé ránṣẹ́ sí ẹni tó jẹ́ adájọ́ àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà adájọ́ Olúkáyọ̀dé
Àríwọ̀ọ́lá wípé kó bẹ̀rẹ̀ sí ní ṣe ìtọ́pinpin àti kọ̀wé ránṣẹ́ sí ẹni tó jẹ́ adájọ́ àgbà ní ìpínlẹ̀ Ẹdó yan adájọ́ Daniel Okungbowa. Ṣùáìbù náà ni wọ́n yọ kúrò nípò lọ́jọ́ Ajé Monday láti ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún léyìí tó tẹ̀lé ìjábọ̀ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni méje èyí tí adájọ́ ọ̀hún náà ní adájọ́ tó jẹ́ adájọ́ àgbà ní ìpínlẹ̀ Ẹdó tó ṣe àgbékalẹ̀ wọn lórí àwọn ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án látàrí títú àṣírí ìjọba ìpínlẹ̀ ọ̀hún jáde. Àwọn ìgbìmọ̀ náà ni wọ́n fẹnu kò lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá lẹ́yìn ìgbà tí wọ́n ti pe Philip Ṣùáìbù lẹ́ẹ̀mejì tó sì kọ̀ láti farahàn wọn. Nínú ìròyìn náà ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ ìyún ọ̀jọ̀gbọ́n Ọládòyìn Àwòyálé tó jẹ́ kan lára àwọn agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà èyí tí ó farahàn nínú ìpàdé àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni méjì ọ̀hún náà tó ń ṣojú Philip Ṣùáìbù ní ọ̀sẹ̀ Wednesday. Ọ̀tún Balógun tìlú Ìbàdàn Ọba Abímbọ́lá Àjíbọ́lá lọ́jọ́ Ìṣẹ́gun ló ti kéde wípé kábíyèsí ọba Owólabí Ọlákùlẹ́yìn tó yẹ láti jókòó sórí àpèrè Olúbàdàn òun náà ni kò tí ì wà gẹ́gẹ́ bí ẹni tó yẹ kó jókòó lórí àpèrè ọ̀hún náà bí ara bàbá bó ṣe ń ṣòjòjò gẹ́gẹ́ bí orí ìtẹ́hùn náà bó ṣe ṣòfò láti ọjọ́ kẹrìnlá oṣù kẹta ọdún 2024 tá a wà nínú rẹ̀ yìí nígbàtí kábíyèsí ọba Lékan Balógun èyí tí ó jọba ní Ìbàdàn gẹ́gẹ́ bí Olúbàdàn fún odindi ọdún méjì tó sì papòdà ní ẹni ọdún mọ́kànléní ọgọ́rin. Ọba Àjíbọ́lá nígbà tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé ìgbé rẹ̀ èyí tó wà ní agbègbè tí wọ́n pè ní Sanyán nílùú Ìbàdàn ní ọjọ́ Ìṣẹ́gun àná ló ní ọba Ọlákùlẹ́yìn òun náà ló sì ń ṣòjòjò tí ò tí ì sì yẹ láti fi jọba Olúbàdàn. Ẹ̀wẹ̀ ìkan nínú àwọn mọ̀lẹ́bí kábíyèsí ọba Ọlákùlẹ́yìn ọ̀hún náà tí ó kọ̀ láti sọ orúkọ rẹ̀ ni ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ bí ó ṣe bẹnu àtẹ́lu ohun tí ọba Àjíbọ́lá sọ. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kò sí òfin kankan tó gbé kalẹ̀ wípé kí kábíyèsí Ọlákùlẹ́yìn kó máa jọba ní ọjọ́ orí rẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé gbogbo èèyàn ló mọ̀ wípé gbogbo àwọn afọbajẹ àti àwọn ọba tí yóò jẹ nílùú Ìbàdàn náà ni wọn yóò jẹ pẹ̀lú ọjọ́ orí tó ti pọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló sọ wípé nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti bẹnu àtẹ́lu ọ̀rọ̀ Ọ̀tún Balógun wípé ó mọ̀ wípé bí wọ́n bá kọ̀ láti fi kábíyèsí Ọlákùlẹ́yìn jọba tí wọ́n sì yọ kúrò òun náà ni yóò kàn gẹ́gẹ́ bí ẹni tí yóò jọba Olúbàdàn. Ọ̀dọ́mọdé ọmọ ọdún mẹ́sàn-án ọmọbìnrin èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Patient tí ó sọnù ní agbègbè Rochas Crescent èyí tí ó wà ní Mẹ́nà ní ìlú Èkó òun náà ni wọ́n ti padà rí ní agbègbè Sango Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ Ìṣẹ́gun àná. Òun náà ni ẹni tó jẹ́ alágbàtọ́ ọmọdé ọ̀hún náà ni wọ́n ní wọ́n ti rí ibi tí ọmọ ọ̀hún náà tí ó wà lẹ́yìn ọjọ́ mẹ́jọ èyí tí ó ti kúrò ní ilé tí wọ́n sì rí lẹ́yìn tí wọ́n fi tó àwọn ọlọ́pàá agbègbè ọ̀hún náà létí. Ọmọdébìnrin ọ̀hún náà ló fi ilé sílẹ̀ ní ọjọ́ 29 oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí lásìkò tí ó fẹ́ dá ike oúnjẹ kan padà sí ọ̀dọ̀ àwọn alábàágbé rẹ̀. Òun náà ni ẹni tó jẹ́ alágbàtọ́ rẹ̀ arábìnrin Esther Ọlábìyí lọ́jọ́ Ajé Monday ọ̀hún náà ló ti bẹ̀rẹ̀ sí ní wá lẹ́yìn ìgbà tí ó béèrè rẹ̀ lọ́wọ́ ẹni tí ń bá wọn tún lè ṣe níbi kan bíi aago 5:15 nírọ̀lẹ́ kó tó di pé wọ́n fi tó àwọn ọlọ́pàá àti àwọn akọ̀ròyìn létí lọ́jọ́ Ìṣẹ́gun àná yìí. Òun náà ni àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Sango ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n rí ọmọ náà tí wọ́n sì fà á lé alágbàtọ́ rẹ̀ lọ́wọ́. Ẹ̀yẹ́rá ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kò ní jù báyìí lọ fún ti ọ̀sán òní yìí. Ẹ jẹ́ ká rí wípé a dé gbogbo àwọn ẹ̀kọ́
àti ohun tá a rí kọ́ lásìkò àwẹ̀ Ramadan yìí káàdì mú sí ọwọ́ òsì wọn àkàbà máa fi jẹun àpò ọdún o. Ẹ má gbàgbé fáwọn ètò wa lọ́lọ́kanòjọ̀kan láti máa kàn sí wa lójú àwọn òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa lójú òpó YouTube bàbá gbàgede ìmọ̀ TV, lójú òpó ti Instagram gbàgede ìmọ̀ _22, ti Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ náà la wà níbẹ̀. Kí a tún máa lọ ẹ̀já gbọ́ kókó núùrì náà lẹ́ẹ̀kan sí i. David Umahi ló ti bẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí Àtíkù Abubakar tó sọ tó fi wá ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nílẹ̀ lójú ọ̀nà òpópónà márosẹ̀ èyí tí wọ́n fẹ́ ṣe láti ìpínlẹ̀ Èkó sí ìlú Calabar. Àwọn àgbààgbà lápá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti kábàámọ̀ bí wọ́n ṣe dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò tó wáyé lọ́dún tó kọjá. Ìgbákejì gómìnà ìpínlẹ̀ Edo Philip Shuaibu èyí tí wọ́n yọ kúrò nípò ló ti bẹ̀rẹ̀ sí ní kọ̀wé sí adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Ọ̀tún Olúbàdàn Ọ̀tún Balógun ti ìlú Ìbàdàn ló ti bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lu ẹni tó yẹ kó wà lórí àléfà gẹ́gẹ́ bí Olúbàdàn wípé ara bàbá ò tí ìyá láti jẹ kábíyèsí ti Olúbàdàn. Ọmọdébìnrin ọmọ ọdún 9 kan eléyìí tí ó sọnù ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rí ní ìpínlẹ̀ Ògùn. Ẹ̀yin ará, ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìjọba ìlọ fún ti ọ̀sán òní yìí Olúṣọlá Oyènẹ́kan ló ti mú ìròyìn náà wá sí ojú ìwòran àti sí etí ìgbọ̀nyín. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń gbọ́ wa, a kú ọdún òun. Audio Jungle. Audio Jungle.